abiyamọ kú ọ̀rọ̀ ọmọ lórí bí wọ́n ṣe ń wọ́ arábìnrin Ẹniọlá SISI ALAGBO tuurutu lórí ẹ̀rọ ayélujára. Ìyá rẹ̀ ti sọ̀rọ̀ síta o, ẹ gbọ́ ohun tó sọ. Hello Nigeria, mo kí gbogbo ọmọ Nàìjíríà ní gbogbo ibikíbi tẹ́ bá dé, àánú Ọlọ́run máa fọ̀nù ayé o. Mo mẹ́jọ mẹ́wàá láká wá bá yín. Èmi ni ìyá SISI mọ̀. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Mẹ́wàá láká ó sọ ní gbogbo ọ̀rọ̀ ẹ pé ó hate ọmọ mi. Pé ọmọ mi ló ń wá ẹ, ìyẹn ò tẹ̀ kàn mí. But kí ló tó block ọmọ mi? Ó dẹ̀ sọ pé ó fẹ́ tú àṣírí, báwọn àṣírí kan wà lọ́wọ́ fẹ́ tú. Jọ mo bẹ̀ mẹ́wàá láká tú àṣírí jẹ́ kájọ tú jáde. Àṣírí tó ní ọmọ tèmi ò fọkọ káàkiri o. Àṣírí yẹn wà lọ́wọ́ tèmi. Èmi gan máa sọ gbogbo àgbo viral nípa ọkọ tuntun tó máa ń ṣẹ̀ṣẹ̀ fẹ́. Ọkọ Akeem ó ń pè ní jìgólò. Àmì máa gbà ó. Mo wá pé ọkọ mẹ́wàá láká mo bẹ̀ ẹ́ o, bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó jáde. Mo fẹ́ kí ìyàwó ẹ̀ mẹ́wàá láká kó wá tú àṣírí tó fẹ́ sọ. Gbogbo àṣírí ẹ̀ gbogbo àgbáyé kò sáṣírí kan tó ní lọ́wọ́. So ìyẹn mo fẹ́ bá yín sọ. Mo bẹ̀ gbogbo yín ẹ jọ̀ọ́ torí gbogbo ẹ̀yin obìnrin rere ẹ jáde lérí ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin alágbo ẹ jáde lórí ọ̀rọ̀ yìí. Torí pé apààyàn lẹ́ni olóhètè èèyàn kí ló tún bá ṣe, kí ló tó block ẹ̀? Why did you not block her? And you still come for this store opening? And you fẹ́ ẹ̀jẹ̀ sínú, ó tutù fún jáde. Apààyàn ló jẹ́. O dẹ̀ lè pọ́ ọmọ mi o. O lè draw ogun ọmọ mi wálẹ̀ o. The more dragging, the more anointing fọ́mọ mi o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọmọ mi máa rí o. Kọ́kọ́ ní ṣe ọmọ mi o. Mo tètè gbé jáde gbogbo àgbáyé ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí lọ́wọ́ mẹ́kànlá ká o. Mi ì mọ̀ rí o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyá SISI ALAGBO yìí o. Kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section. Ẹ má gbàgbé àti subscribe sí channel, like àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni, a dúpẹ́ àmọ́ lóore.